tútù dé sí gbàgede tèmi tèdè àrà tọ́lọ́hun ọba mi fi jíǹkí mi. Kristẹni mùsùlùmí òdodo àtẹlẹ́sìn kan àbáláyé tó bá láròjinlẹ̀ torí bá tún kádùn ọpẹ́ ni wọ́n fi ṣe. Oore ìdásí ẹ̀mí oore ńlá látọwọ́ ẹ̀dá èdùà ni. Torí ẹni ọjọ́ ìbí rẹ̀ bá bá láyé irú wọn ló yẹ kó sọ pé níwájú pẹpẹ fún ìláàfin. Lára àwọn ẹni tó pẹ́ tí mo ti ń retí ọjọ́ ayẹyẹ wọn ni Dayo Omojola jẹ́. Lára àwọn tí mo ti ń retí ọjọ́ ìbí tàbí wọn sáyé ni Dayo Omojola. Fún ìláàfin mo ló kù díẹ̀ kí n gbàgbé bàbá mi Olúgbénga Àìná aṣojú ọba ti ìlú Èkìtì lọ sí mi ní gbẹ́rẹ́ ìgbàgbọ́ ló ta mi lólobó ó ní fún ìláàfin ó tó károjọ́ ẹni rẹ fáyé gbọ́ o. Dayo Omojola olóríire alálùbáríkà tó ń ro rere fún ọmọlàkejì ni tẹ̀gàn kọ́ o. Dayo Omojola dára nílé ó tún dára lóde ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ mẹ́bí gbogbo wa ló kó mọ́ra. Ní pápápá ẹ̀jẹ̀ rè délé ibi tá a gbé fi lọ́mọ ọmọ Omojola ńlẹ̀ ọmọ wọn ní ìlú Èkìtì ọmọ òsì ọ̀rọ̀ ọmọ amẹ́sùrú pàgbó èsúrú ní polúṣìkòdì ọ̀sìnbẹ̀ ọmọ wọn lẹ́bí ìjànà náà ti gbé ní ìdèkalẹ̀ ọdẹ oníróróró ọmọ olúmọ̀kún ọmọ akin ọmọ kòròkòrò wò ọmọ ọ̀bánisùnkẹ́wà rán ni bèbí nílé bàbá rẹ ni ẹni obì ń kò lọ́nà tó bú sẹ́kún pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ mo ní kí ló dé ó ní kún ìláàfin bẹ́ẹ̀ yóò bá jókòó ẹni ó ní dandan ni kó jálè ẹni. Mo ní ìrọ̀lẹ́ pa torí ọkọ Stella lèyí ṣe olówó orí Stella kó o gbó kó o tọ́ mo ní olówó orí Stella ni mò ń kí nígbèjégbèjọ a kì í nílé bàbá kámánì tìyá Dayo Omojola mo tún fẹsẹ̀ méjèèjì dúró nílé ìyá tó bí ọlọ́mọ lẹ́ o ọmọ olùdọ̀fin òróró bílẹ̀ ọmọ olùdọ̀fin ọ̀jábóyèdè àríntàn náà pa nímúdọ̀fin rèmí òbíkì tánátáná ìmútùpadà fìrí ọmọ adìpẹ́ oyè kan ní tìrí jẹ́ ọmọ ajẹ̀yí gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ oyè Dayo Omojola okú ọdún okú ìyèdùn òní o ọlọ́wọ́ orí Stella kó o gbó bí olúgbó ti gbó kó o gbó bí olúgbògbò ti rí gbò kó o fọwọ́ parí kó o fèrè kí tóbi ẹ̀lẹ́ báyìí lobìnrin ń rọṣọ ẹ̀lẹ́ lobìnrin ń wégèlè igbá ilé rẹ̀ èlé ni àwọ̀ ilé rẹ̀ èlé ni àṣeyí ṣàmọ́dún o.